èrò nípa àti wọ́n pọ̀. Orúkọ mi ni Aliaj Abdulkabir Akànfẹ́ Adéwù Abíọ́dún ọmọ Àṣàfà. Oko Misturah Teminisuccess. Adéròmú Àṣàfà ẹ̀mọ̀ káàbọ̀ sí Nàìjíríà. Ìyàwó Imac tó tiẹ̀ lé ní wọ́n ti pọ̀ ní àtọ́jọ́ mi àti àwọn òṣìṣẹ́ ọ̀rẹ́ méjàlè. Kẹ́rẹ́ sọ. Wọ́n bí àpèsè ìdòkè lẹ́fẹ̀ẹ́ fi wish her well. Kẹ́rí bí orúkọ ẹ̀ success. So she has been doing this since she was 10 years old. Now she's above 30. So bá dé bá ní ìgbà tó sọ pé òun fẹ́ ṣe 30 and 20 years old. They think it's complicated so well. Pé àbáwò ìgbà wo ló bẹ̀rẹ̀ ìgbà wo ló. Ọmọ ọdún mélòó ni tó yẹ 20 years? Tábàdíkà wo ti pẹ́. Èmi náà rántí ibi tí mo wà gbà ẹ̀. Mo rántí yí àyẹ̀wò ní rántí. Ó ti di 20 years on stage. So ọmọ ní gbàdájọ́ discuss ẹ̀. Ó kò ní. Ó ṣáṣe 20. Sà orin Teminisuccess Ọlọ́run gbà ṣẹ́yìn náà ti ẹ̀gbọ́n yẹn gbà ẹ gbọ́ but ṣé ẹni. Instinct pé ìyàwó mi rèé o lọ́jọ́ iwájú. Ọmọ tó kọrin ìkọ́lẹ́sọ̀ kan ń bọ̀ lọ́jọ́ iwájú tí ó ti ẹ̀ wáyé bẹ́ẹ̀. Mi ní lọ́kọ̀. Rórí. Mi ìròrí. Ọ̀pọ̀ náà ṣe máa ń ṣiṣẹ́. Ó yọ lọ. Bẹ̀rẹ̀ sí pàdé bára yìí pàdé. Ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. Ẹ̀kàn yẹn díẹ̀ báwọn ṣe ń wò yín wọ́n gbádùn yín. Ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. It was 2010. 2010? Really? Wow, 50 years ago. Yeah. Tí ẹ̀gbọ́n mi lọ sí àjì gbà yẹn, òun náà dẹ̀ lọ sí àjì pẹ̀lú ẹ̀gbọ́n mi gbà yẹn. Ṣùgbọ́n wá lọ gbóúnjẹ fún ẹ̀gbọ́n mi ní àjì camp. Èmi wálé láti Amẹ́ríkà gbà yẹn. Mo lọ gbóúnjẹ fún ẹ̀gbọ́n mi ní àjì camp. Ìgbà yẹn àjì máa ń ṣe ṣégeṣége, wọ́n lọ lé ní, wọ́n lọ lọ́la, wọ́n lọ lé ní. Wọ́n á lọ gbóúnjẹ fún ẹ̀gbọ́n mi ní camp. What are the story lady? So those waiting years, kí ló fún yín náà fẹ́ ní àpàlà bí mo fún mi? Kò sẹ́ni tó lè fọwọ́ sọ́yà pé ìjọba ìmọ̀ ṣẹlẹ̀ Ọlọ́run nìkan ní nǹkan ṣẹlẹ̀. So èyí máa ń gbàdúrà pé báyìí òye ń gbàdúrà owó, ó gbàdúrà ọmọ, ó gbàdúrà ilé, ó gbàdúrà everything. Ọlọ́run ló ní mímúṣẹ. Ilé ìbá ní òun fẹ́ ṣùgbọ́n òun fẹ́ dìbò òun fẹ́ dàwó tán tí ò bá dé lọ́wọ́. Pressure nǹkan balẹ̀ wá. Pressure from the family, from friends, from colleagues. Pressure. Ó ti pẹ́ ju wáyàwó mi. Lẹ́yìn èmi àti ìyàwó mi, Ọlọ́run nìkan la fi máa ń ṣe ní family. Ibi tí mo fẹ́ràn family mi dé, family mi ò fún mi pressure lọ́jọ́ kan. Wọ́n fún mi pé o ti bímọ lọ wáyàwó mi. Torí anígbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé tí Ọlọ́run bá ti ṣe ọmọ yẹn, kí ẹ̀mí èèyàn wá bọ̀ téèyàn ò dúró ṣe bàbá ọmọ yẹn kọ́ àbí tí ìyá ò dúró ṣe ìyá ọmọ. So adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀mí ìyá wà, ẹ̀mí bàbá wà, ẹ̀mí ọmọ wà. So àsìkò Ọlọ́run lójú láyé. So mo mọ̀ yí pé àsìkò ń kálukú ò lè máa ṣe. So àsìkò wa lọ́lọ́run ló wà. Ọlọ́dẹ fún ọlọ́mọ náà bẹ̀rẹ̀. Alhamdulillah, salaam alaikum. Assalamu alaikum sir.